Soft music, see. Might take me, but be 3 minutes. Come, I need to drop this bombshell along for me. My people, Oshe, my people, where are they? This one, true matter. I don't know the Lagos State. I can't want vex. In fact, I vex. But when I can't they think Naido people, I carry ash for now. Nabi Omoko. Nabi son of the soil. A para for my Edo. Why? I be Lagos speaking, but see me. Why? I give you now. Na deserve nothing. Omoko ni. Na be better picking where person suppose. Na like this, every indigene supposed to. I don't verse before. When I dey hear I don't know be Lagos, I don't know be Lagos. I can't. It be like say I be misunderstand now. But I can't say na the love of na place. The lack of the fact say na no gree make them corrupt na. This fact say na the police na self. Say na don't tire for this poverty, for this corruption. Na constant well. Edo, I bow. Na be true picking of the soil. Na true. I don't know be Lagos State. I wish Edo. I wish say Lagos be Edo. I wish say right now. I dey press make I come from Edo. My economy oju de ti mi. Edo mo gba fun yin, omo koni. I am so freaking proud of you. The way you held your election and the way you were so proud. Eko oju ti yin. When you come out, emi o ni support you fun nkan ti o da. What Edo people did, if that is how Lagosians do things, ìlú àti tò ti pẹ́. Nǹkan tẹ́ máa jẹ, tẹ́ máa mú. You know how corrupt Tinubu is. How can one man be putting his name on everything? How can one man hold everything? Ó wá máa wọn jàgùdà. Ó fi wọ́n ṣe aṣojú ìlú. Ó mú orí tó fi ríran. Ó mú Tinubu fún orí tó fi ríran. Ó dẹ̀ fi ń tẹ̀lé. Ẹ̀yin ọmọ olè. Nǹkan tẹ́ máa jẹ ò jẹ́ gbọ́n. Gbogbo yín dákẹ́. Ẹ ti tàlú tán. Ẹ ti sọ̀lú dìlú òṣì. Èkó tá fi ń ṣe example. Edo, I love you. Ẹjọ́ ẹ má jẹ́ kí n change citizenship mi. Mo ti sọ̀rọ̀ Edo. Ẹjọ́ ẹ bá mi fi music tó loud sí. Ẹjọ́ ẹ̀yin ọmọ Edo. Mo fẹ́ wá gbèjà tẹ́lẹ̀ ni. I've been dey come say make I come fight. But like Esabo, they say I be truth sayer. Ó tọrọ olè ní kan máa sọ òun. Àwọn ọmọ àlè Èkó ti tèkó tán. Wọ́n ti fèkó ṣe sàárà àwọn ọ̀tọ́júlé bàbá wọn. Wọ́n ti gbadé mọ́ yín lórí. Wọ́n ti sọ yín sẹ́yìn òdì. They don't carry you now. Go back. Tinubu don't sell all of una finish. Wey be say kò tí ẹ̀ sí ibi tá fẹ́ wọ̀ lÉkòó mọ́. Àwọn ọmọ Èkó gan lè fọwọ́ kọ Èkó. Èkó is become too expensive. Ó ti di gold, ó ti di diamond. Àwa tán bí sẹ́kọ̀ọ́. Nílùú mi, since my papa born me, I don't know anywhere. Elizabeth Oshodi. Oshodi ni mí. Ẹ lọ wo bí agbolé, bí gbogbo àdúgbò lé bàbá mi bó ṣe rí. Wọ́n ti sọ di gọ́tà. Gbogbo ẹ̀ kò sí third road. Wọ́n ti ṣe kó di dustbin. Motherfucking bastard children. Wọ́n ti tèkó tán. Ẹ wá ní wọ́n ń bú yín. I don't know be Lagos. Na true. I don't know be Lagos State. Now I know say when God give us something, we can protect them with all of our lives. That thing they get value. Tinubu don't take Lagos finish. We be say Lagos speaking go. No even feel afford to stay for Lagos.
ojú gbà mí tì. Gbogbo àwọn ọmọ Èkó ẹ dìde. Ogun dé, no more godfatherism. Tinubu ti gbàlú mọ́ yín lórí. Ẹ bí yàlá yà yín re kẹ́ lọ sí Èkó ọmọ Èkó. Ṣé mo pa mọ̀ yán bú dáadáa? Wọ́n ti bí yàlá yà ọmọ Èkó kan re. Kó wọ Èkó láì lówó lọ́wọ́, ó máa jalè last ni. Gbogbo àwọn ọmọ ẹ̀yìn ó díná fi sí position. Gbogbo wọn náà wà ní position. Tinubu ti ta yín. Tinubu ò ń ṣọ̀rẹ́ yín. Ọmọ àlè ni. Ó ti ta gbogbo Èkó tán. Wọ́n bí yàlá yà ọmọ Èkó kan tó wọ Èkó kó má ṣàgbé. Ó máa ṣàgbé ni mẹ́. Ó máa ṣàgbé ni. Ẹ jọ̀ọ́, I wish Lagos was like Edo. Edo people, I carry yansh for now. I love you guys. I have nothing but respect. Ṣé bá ṣe ń lo Èkó yẹn kọ́nà ṣe ń lo. Báwọn ọmọ Edo ṣe ṣe, bí àwọn ọmọ onílé ṣe ń ṣe nìyẹn. Tí wọn kì í ṣọmọ àjòjì, ọmọ àlè. Àwọn ọmọ àlè bastard. Wọ́n ti ṣe wàhálà, wọ́n ti ṣe fàájì kọjá bó ṣe yẹ. Àfi kọ́ máa dóbò. Kọ́ máa sáré tò lóbìnrin bí òbúkọ. Wọ́n ṣe fàájì láàárọ̀, wọ́n kú ṣẹ́lì. That's all you know. Ẹ wo báwọn ọmọ yẹn ṣe ń protect ìdìbò, bó ṣe ń protect ìlú bàbá wọn. Fàájì fẹ́ pààyàn ará Èkó, kẹfẹ́ ìyàwó méjì. Èkó ìlú ọgọ́, Èkó àkété. Àfi fàájì bíi wèrè. Nírònú o. Tinubu ti ta lé tọmọ yín lórí. Ó ti gbé gbogbo ilé fáwọn ọmọ àlè. Àwọn àjòjì ló lè kọ́ báyìí. Ẹ̀yin ará Èkó ju yín. Wọ́ọ́bì! Ẹ má dìde. Ẹ má ṣe godfatherism pẹ̀lú ẹ̀. Ó ti fi gbogbo àwọn ọmọ ọ̀tá yẹn, ó ti fi secure ara ẹ̀. Wọ́n bí yàlá yá kankan ní kó sọ̀rọ̀. Èyí tí ò bá kú kílẹ̀ tó mọ́ kó ní ìyá mi kọ́ ló bí mi. Ẹ sọ̀rọ̀ sí Tinubu. Bọ́ọ̀ bá níwá yín tì. Ó ti kí gbogbo yín, ó ti kí yín agbára òjò Èkó lọ. Ṣé rí pé wọ́n dójú tì í sìn? Edo no be Lagos. Hey! My Edo people are carrying ash for now. Hey! Báwo ṣe máa ń ṣe yẹn náà? Ọwọ́ méjì lókè, ẹsẹ̀ kan. Hey! Hey! Ẹ jọ̀ọ́. Hey! Edo, na grand idea. I love you guys. I am so proud of you. I love you, Edo people. I stand with you. Obaseki, congratulations. That is the beginning of the end of godfatherism. No more! Freedom to the people. Power to the people. No more. Ejo. Ẹ̀yin ọmọ Èkó. Ó mà ṣe o. Ó mà ṣe o. But I believe God will raise you up. Hello? Excuse me. Were you recording me? Oh, no, I'm talking to my family on video. Wow. Because I was doing something about Lagos State. Oh, no. I'm Okay. Bó ṣe gbà nìyẹn, mo rò pé ó tún mú kò yé yín ẹ jọ̀ọ́. Àwọn ọmọ Èkó, nílé o, love you all. Èkó no be Lagos State o. Edo. Wait, you want to say hi? Okay, see? This is my family. Edo. Àwọn èèyàn mi nìyẹn mi lè wá kú. Therapy ni máa fi gbogbo yín ṣe tó bá yá mo sọ fún yàn kan mo ní tí ó bá sí pé mi ò lè mú gbó lórí iṣẹ́ mi ni. Wọ́n á ní bóyá orí ti yí nǹkan tọ́rọ̀ yín gbà nìyẹn because àwọn tẹ́lẹ̀ sẹ́yìn òdì nǹkan tójú wọn rí. Mọ̀ pé ẹ̀ ń pààyàn lójoojúmọ́ ṣá torí Ọlọ́run bá mi gbé rẹ̀ ń bẹ́ẹ̀ tó bá ti ready. Kí okay. Ẹ jọ̀ọ́ Edo. Ẹ̀yin ọmọ Edo ẹ impress mi. Ẹ jọ̀ọ́ ọmọ Èkó alóhùn ò fẹ́ wàhálà. Òbò tó fẹ́ lọ do next yẹn ló máa rò. Ìyàwó níyàwó tó fẹ́ gbà yẹn náà máa rò. Ngbà tá ń sọ̀rọ̀. Ngbà tán bá sọ̀rọ̀ á ní bákan. Ẹ jọ̀ọ́ ṣé suddenly ní Tinubu wá gbà ní 213. Suddenly ní Tinubu ló take over everything. Kò láwọn tó ń báyìí kò níbi tó ti bẹ̀rẹ̀. Kò ní bribe tó ń fún wọn. Yeah, my grandmother is Tinubu. Yeah,
ìyá papa mi Tinubu yeah papa mi Òṣòdì mo ní lé méjìje kó lọ́nà ngbà tí a bá ṣẹgbẹ́ ń bì báyìí gan táwọn ọmọ Àkúrẹ́ àwọn ọmọ Oǹdó àwọn ọmọ wọn ti take over Èkó club gan kò sí nǹkan kan téèyàn fẹ́ ṣe there's nothing táwa really ní kò yé yín tá bá fẹ́ sọ̀rọ̀ àníbo náà fẹ́ gbégbà ngbà tó jẹ́ pé wọ́n ti rẹ́ example tó ń set inú ilé Èkó ni mí náà my forefathers fought for the freedom of Lagos State bó o fi bọ́ ọmọ Òṣòdì ní mi Òṣòdì tápà ọmọ òbí ń jà bẹ́ẹ̀ ni ọmọ Èkó ni mi 100%. Èkó get ownership o Èkó has ownership if una no know history all the bastards wey dey say Èkó no get owner Èkó lẹ́yìn o Èkó láwọn tó ní wetin una go talk be say the children don turn to people wey can't talk. They are now ineffective because they have sold their birthright. They didn't watch well, so strangers have come and taken over. But we will get our Lagos back. Ẹ jọ̀ọ́ mo jí sọ̀rọ̀ àwọn ọmọ Ẹdó yẹn. Ó dà ń pé èmi fẹ́ move Ẹdó báyìí. Ó dà ń pé Ẹdó will begin to be the new Nigeria. Àwọn people yẹn police election wọn. Ojú dẹ̀ gbà mí tí fẹ́ kó ẹ ti jẹ́ kí gbogbo àwọn ọmọ ọ̀tá yẹn láwọn 2 million boys wọn ò pé 2 million àwọn òṣìmọ́lẹ̀ àwọn Tinubu ló kí wọn síbẹ̀ sódà wọn lè máa dára ìlú láàmú ó tún wọn sílẹ̀ sódà wọn lè máa já yín láyà when will you take back your power kẹ́ tó lè mọ̀ Tinubu ò ń ṣe ọ̀rẹ́ Yorùbá ọ̀tá Yorùbá ní Tinubu ò lè ní gbogbo nǹkan tó fẹ́ jẹ lápò ẹnìkan ló mọ̀ téèyàn bá ti rí nǹkan tójú ẹ bá ti rí ṣé kò ní mọ̀ ni ta ni Tinubu ṣe fún tó jẹ́ ọmọ Èkó gbogbo àwọn tó kó pátápátá àjòjì ni wọ́n. How can you say you love a city and you have not done anything in that city? Everybody you have done for in that city are foreigners to that city. Tinubu would rather give the position to an Igbo person than give it to Yoruba. Then you say all these stupid people and our bloggers kill them all. Ara ọ̀rọ̀ yín àwa tá a sọ lẹ́nu àmọ́ ọmọ Èkó gidi kò lè sọ̀rọ̀ báwọn bloggers yẹn ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ àlè kan máa ń jáde wọn láwọn ọmọ àlè Yorùbá tó fẹ́ protest ẹ̀yin bomb bastard Yorùbá tẹ́ ẹ ti jẹ̀gúnjẹ tẹ́ fẹ́ jẹ̀gúnjẹkú tẹ́ ẹ ṣẹ́dú láti 1960 tara òtì yín tójú òtì yín tara òní yín èní òṣọjọ́ ọ̀rọ̀ yín mo sì ń bọ̀ ni Edo no be Lagos na true I agree 100%. Edo no be Lagos. Charlie, Edo no be Lagos. Edo no be Lagos. And that is in a very proud way. I am a Lagosian and I testify tonight say Edo no be Lagos. Yo. Hey, Charlie, for my Edo people, I bow. Tẹ́ ẹ bá jáwọ́ godfatherism ayé yín máa bàjẹ́ ni. Ẹ máa ta ọ̀la àwọn ọmọ yín. Gbogbo nǹkan tẹ́ ní ó máa bàjẹ́ wọ́n ti ta Nigeria fún Chinese tán everything is gone you don't even have a Nigeria I don't know what the fuck you think you have you don't have a Nigeria ẹrú ní gbogbo yín máa ṣe all the people that say we don't want to fight we don't want to protest we don't want to fight don't fight sit there the loans that they have taken over your head your children will suffer. When you look from your grave, you will not even see the traces of your children at all on the soil of Lagos State. And one more a bastard, like my father used to say. Need it. Need it. And bribe. Need it. And Tinubu need it. Need it. Ariyo, ko se yabala dagbasini. Yaba kola dagbasini. Wọ́n bí yàlá ya any one of us. Kolora lesi yaba any house. Ní dìde àmọ́ Yorùbá ẹ dìde Tinubu ti tàyè tán ọmọ Yorùbá ẹ dìde Tinubu ti tàyè tán ooo nǹkan tó bá jẹ́ òdẹ jẹ́ àgbọ̀n ó mà ṣe o. Holy Spirit, give me composure. Tinubu ti tàyè tán.
Ó mà ṣe o. Ah. Ooh. Ó mà ṣe o. Ó dọjọ́ mi. Let me let go. I'm getting too emotional. Bye bye. It is well. It is well.